أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والقاتم لما سبق ناظر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره وامتداره العظيم صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير أبواب الرضا والتيسير وتكون لنا بها وليا ونذيرا أنت ولينا مولانا فنيم المولى ونيم النصير كم أبرعات وصيب باللمز رآته وأطلقت أربع من ربكة الأمم ما يقتز بك يا خير الورى شرفا فالله خير حافظ من كل متكمين ومن تكون برسول الله نصرته تلقى في جميع تجمي وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما همة الشيخ الحاج إبراهيم بن الحاج عبد الله نيانو غوغو دايغمان Lagos State موكي بابا الخليفة الحام bàbá ọlọ́mọ wẹ́wẹ́ bàbá dùnú bàbá àlùbáríkà amúsùfìrún ní ṣe mọ̀lánà Sheikh Aminullahi Abdulsalam Akọ́ṣílẹ̀ ọlọ́run kó jẹ́ kí á rí bàbá pẹ́ bá mi á sì kí nìyẹn fẹ́ sọ ní àbí ìsìjábà. Istijaba nìyẹn fẹ́ sọ ni àbí gígùn ẹ̀mí nìyẹn fẹ́ sọ ni àbí àlàáfíà ara la fẹ́ sọ ni àbí kíyàn wáyé kó ráyé ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún yín ẹyọ kan lọ́lọ́run fẹ́ lòmíì tí ò jẹ́ kí gbogbo ayé ó gbádùn gbogbo tọ́lọ́run wá kó fún yín yìí ẹ̀ẹ́dẹ̀ ríran rí látijọ́ tá a ti mú déètì yìí lẹ ti dúró tì wá. Bàbá àgbà Akọ́ṣílẹ̀ lẹ́nu gbogbo DHAIGMAN Lagos State ó ní kí Ọlọ́run kó bá wa san yín lẹ́san rẹ̀ o lẹ́nìí mo ń fi ẹnu bàbá àgbà Akọ́ṣílẹ̀ mo kí bàbá wa Fadilatu Sheikh al-Imam Abdul Hafiz Owoyemi #1 alárẹ̀mú ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín o gbogbo DHAIGMAN Lagos State à ń dúpẹ́ fún yín o mọ̀lánà kí wọ́n tó wọlé baba mọ̀lánà Sheikh Muhammad Mukhtar bun Sheikh Ibrahim Dende baba ti fẹ́ wọlé báyìí à ń kí kalẹ̀ wọn kalẹ̀ pé ẹ kú àdúró tì wá bákan náà à ń kí baba wa Sheikh Muhammad Mukhtar Muhammad al-Buhari Muhammad Rasulullah ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá orí ọ̀pá ọba ó wá lóòrọ̀ ọba tó o bá rọ́ba ó lè dá mọ̀ ìmáàmù wa ìmáàmù kún fáyẹ̀kùn ẹni tó bá ti rí yín baba aláìlá lórí yẹn akí yín akí gbogbo Muhammad Rasulullah lápapọ̀ akí Alhaji wa Muhammad Saheed tí wọ́n ń fẹ́ nǹkan kan míì láti gbọ́jú la ilaha illallah lọ. Alhaji Muhammad Saheed gbogbo DHAIGMAN Lagos State ń dúpẹ́ lọ́wọ́ yín o a lè dúpẹ́ tán bákan náà DHAIGMAN Lagos State akí Alhaji wa Gaaru Alhaji wa Lukman Àtàndá Gaaru afa ọmọ afa olúwa má banulẹ̀ Gaaru jẹ́ láéláé o alibarikola anabi Muhammad lẹ́nu gbogbo DHAIGMAN Lagos State akí national akí president wa tí wọ́n la tán àwọn ni wọ́n ń pè ní ìyá àbèjì tí ò gbọ́dọ̀ fi ẹgbẹ́ kan sùn ìyá àbèjì ò gbọ́dọ̀ fi ẹgbẹ́ kan sùn yóò díjà lẹ̀ láàrin táyé kan yìí bọ́ ṣe wà yìí wọ́n mọ̀ dá national lóhùn àdè gbọ́dọ̀ túbọ̀ wọn lẹ́kọ̀ọ́ kọ́ má dáhùn wọn ò wálé mọ́nu wọ́n lọ́nu àfi kọ́ mọ̀ dá wa lóhùn torí pé wọn ò gbọ́dọ̀ lọ láéláé Sheikh Ahmad Tijani Hamza Salman Agbarigidoma ọlọ́wọ́n ní yóò tán fún yín akí ọ̀gá wa àsìkò tẹ wọlé sí ìdá
Sama'atu Sheikh Muhammad Musliuddin Muhammad Yunus Kewulere El Mubarak. Oúnjẹ yín là ń jẹ yìí, omi yín là ń mu yìí. Ọba tí òjì ó pa yín lórí, Ọlọ́run má jẹ́ ó pa wá náà lórí láíláí. Ọlá ìyá àtàkọ́lé ànábì Muhammad. Ṣẹ́rí gbogbo ẹ̀yin ẹ́sìkò tí ẹ̀ tí gba ìdí káàdì yín kí kálukú lọ fọwọ́ rẹ̀ pé àwọn ẹbí ẹ̀ wà. Ìṣẹ́jú mẹ́ta àbí ẹbí náà lọ̀rẹ́, ọ̀rẹ́ náà lára àbí àtàwọn tó tẹ̀lé wa ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú méjì mo ní níbi ibẹ̀ yẹn. Lẹ́ni gbogbo DHAIGMAN Lagos State apanupọ̀ ọmọ tí kọ́kọ́rọ́ mọ́tò tí o kọ́ mọ́ wà lọ́wọ́ ẹ̀ tí o ẹ ti rí tọ̀. Bàbá wa àgbà Akọ́sílẹ̀ nígbà tí programu yìí kù oṣù kan gbogbo sánmọ̀ wa dúdú àárín kankan lójú sánmọ̀. Mo wá sọ fáwọn èèyàn mi pé ẹjẹ́ a máa lọ sí ibi tí sèbrémọ̀ ń gbé lẹ́kọ̀ọ́. Àwa dọ́dọ̀ bàbá àgbà Akọ́sílẹ̀ bàbá ní ṣé kò sí bàbá ojú sánmọ̀ ti dúdú báyìí o. Àárín kankan bàbá ní ẹ má lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́ afẹ́ máa bọ́ tàbá bàbá ní ẹ dúró ọwọ́ agun òkè ọwọ́ fún wa ní owó kan bàbá ní ẹ gba owó yìí àṣẹ kọ́kọ́rọ́ owó ni wọ́n ṣí fún wa láti jọ́nà àwa ń rí àánú gbà lórí òde yìí. Bàbá àgbà Akọ́sílẹ̀ gbogbo DHAIGMAN Lagos State lápapọ̀ wa gbogbo tí ń jẹ́ Azakir Wazakirat ní Lagos State tí à ń bẹ́ẹ̀ yìí tẹ́ ń jẹ́ bàbá fún gbogbo Tìjàníyà àtẹni tó gbà àtẹni tí ó gbà. Àwa náà ń fi ń ṣe bàbá wa lẹ́nu ẹ̀ ń jẹ́ spiritual father of DHAIGMAN Lagos State. Ẹ má bá ń gbé kíní bàbá ẹ má bá ń gbé kíní bàbá bá mi agbára mi ò ká kíní kẹ́ dìde ṣùgbọ́n ẹ má sọ pé la ilaha bàbá máa dìde lẹ́ẹ̀kan náà ni wọ́n máa dìde wọ́n máa ti gbọ́ kíní yẹn wọ́n máa dìde. Ilaha illa Allahu la ilaha illallah. Ẹ dáhùn má jẹ́ kí bá mi débi ṣáájú yín. ATM wíkì nìkan sí ní ìrántí gbogbo nǹkan mọ́fà. Mọ̀lánà Sheikh Murtada Muhammadu Yabi dan alalimala mẹ́fọ́wọ́ládé. A fẹ́ bọ́ síbi díwánu competition ní zone by zone la gbé sí. Imam Ali Afisi lọ ṣagbátẹrù ẹ̀ empowerment wà bí ẹ̀rọ ọlọ́ta Imam Ali Afisi ni wọ́n ṣètò ẹ̀. Ó ń tọ́ mi ATM ó ń tọ́ mi ń jà o mọ̀ pé wọ́n ọ̀gá lolo yẹn o ti ń tẹ́ mi ń jà báyìí. Mọ̀lánà Sheikh Muhammad Musliuddin Yunus al-Mubarak Bamisa ase Ahmad Tijani agbárí gidi o ma ẹ máa bọ̀ sa ẹ wá bá a fọwọ́ kú kíní sa àná kúkú la bàbá wa àgbà Akọ́sílẹ̀ kí wọ́n máa jẹ́ spiritual father fún gbogbo tí ń jẹ́ Zakiru wa Zakirat nílé Èkó ní tilé doko Mọ̀lánà Sheikh Aminullah Abdulsalam abánigbétunilára ọmọ bó o ṣe wà á gbowó bó o ṣe wà á gbowó. Aago mọ́kànlá ni bàbá ti dé aago mọ́kànlá àárọ̀ yìí ni bàbá ti dé nu họ́ọ̀lù yìí gbogbo àwọn tí wọ́n wá kúbúrá lánàá ni bàbá dáná fún. Bá a ṣe kúrò lọ́dọ̀ bàbá gba Akọ́sílẹ̀ kínú yẹn má pariwo torí gbígbọ́. Atọ́nà bàbá fowó ra dé bàbá má fowó ra dé ní ìní fún yín lówó Nàìjíríà torí mo fẹ́ kẹ́ ẹ di èrò London mo fẹ́ kẹ́ ẹ di èrò Amẹ́ríkà. Dollars ni wọ́n ní ká máa fi lọ pẹ́tò yìí lọ bàbá gbàgbà fowóradé kò ní tán fún yín láéláé o bàbá ṣe Musliuddin láre tí bàbá ṣe Musliuddin àwọn ọ̀gá wa rè agbárigidó o ma àyìnà ṣe Ahmad Tijani agbárigidó o ma àyìnà ṣe Ahmad Tijani agbárigidó o ma ẹ bá wa parapọ̀ níyọ̀ǹda bàbá wa Mọ̀lánà Sheikh Musliuddin ìrọ̀lẹ́ mubaraku. ومدين تحقيق وأول دامك وأول توكيد Akọ́sílẹ̀ Amiru Tijaniya lẹ́kọ̀ọ́. Akọ́sílẹ̀ Amiru Tijaniya lẹ́kọ̀ọ́. Ẹ dálù dúró.
السلام عليكم ورحمة الله وبركاته. أكشيله أي الله يا رب البرية صديا على سيد الأخوان وارحم تنفس محمدنا الفاتح المتحقق العلي لما أغلقته المتلمس وخاتم رسلا أتوا سبق له وناصر ذاك الحق بالحق مكبس وآله إلى غير الصراط Khalifa Ikorodu Shehu Musa Al-Wajud Khalifa Ẹ̀pẹ́ Akewushola Khalifa Ikeja Mazakawi àti Khalifa Lagos Central Dr. Abiola àti Grand Khalifa Coordination Shehu Kuku orúkọ gbogbo wọn àti àwọn ìṣòwánù mi tí wọ́n wà ń bí ìlàfígbà ọlọ́wọ́ agbáyọ̀ ìmú ọlọ́wọ́ sí i. anakumula adúgbò púpọ̀ bàbá adúgbò púpọ̀ sà adúgbò púpọ̀ sà alhamdulilayi naam fada ẹ ti bá wa ṣe bá ṣe fẹ́. Akọ́ṣílẹ̀. ẹ má ti mú bọ̀ mo kà fi gbé bàbá dé gbogbo ẹ̀yin esco tó kù tẹ̀ tí gbàgbà id card yín. a máa bọ́ síbi diwa ẹ̀yin zone by zone tá a la fẹ́ ṣe diwanu competition àwọn èèyàn yín tẹ́ bá mú wá láàrin 10 minutes ní gbogbo competition yìí. zone kọ̀ọ̀kan la fẹ́ máa pè báyìí Ṣómólú zone Sùúrùlérè zone Àlímọ̀ṣọ́ zone Ìkòròdú zone Ajégúnlẹ̀ Àpápá zone Badagry zone láàrin ìṣẹ́jú kan ẹ̀dẹ́ bíbá yìí sìn láàrin ìṣẹ́jú kan ẹ bá ṣe dé la ṣe máa pè yín o. Ta ni ẹ fà á lẹ̀ ó yá láàrin ìṣẹ́jú méjì.